Síkírù Àyìndé Barrister ló sọ mí ní Bàrí Ìjẹ̀bú. Ni kò sí nǹkan tí Barrister ń play lórí stage tí ò sí lórí stage mi. Aṣọ tí mo wọ̀ yìí mo jẹ́ fi ṣe birthday 67 years ni. Wow. Níjẹ̀bú-Òde aṣọ àǹkárá tó wà lọ́rùn mi. Táyé Kọ́rẹ́nsì ọmọ mi Àkàndé Adébísí bàbá ọ̀nàrẹ́bù òun ló wá kọrin fún mi. Torí pé Táyé kò gbérin lẹ́yìn mi rárá, wà lẹ́yìn mi complete bíi 7 years because Alhaji Toyib Alamu Èkó lọ́wọ́n wà, èmi wà ń Jẹ̀bú. Alhaji Toyib ò tí ì bẹ̀rẹ̀ eré tèmi ti ń kọrin bí. Fọ́ọ̀sì eré tí mo kọ́kọ́ máa ṣe ń Jẹ̀bú-Òde owó tó gbà mí jọ́nà báyà kò tẹ́ pé one pound ká lọ ṣe. Wàsíù Àyìndé nígbà tí mo bẹ̀rẹ̀ àti ẹ̀ ti gbọ́n tó jẹ́ Wàsíù. Orí mi èwo ní í ṣe o, ẹlẹ́dàá mi èwo ní a ṣe, àárín nílẹ̀ inú bẹ́ẹ̀ lẹ́ṣin, à ń jẹ́ fọ́sùn inú bẹ́ẹ̀ lẹ́kọ̀ o, orí mi èwo ní ẹ wo ìgbà tí rẹ́kọ̀dù ẹ ti jáde. Àti gbà yẹn mo ti yan Barrister láyọ̀ because Màláíkà ni. Alhaji Adéròjú máa ń bá Besco play dáadáa, ó dẹ̀ máa ń bẹ̀ mí náà play. Bí tí Besco ń gbé fújì lọ, Alhaji kan fúnra rẹ̀ tó ní fújì yẹn ti kú òun bẹ̀. But àwọn èèyàn ń bìlì pé ó fi face jọba rí, statue ẹ fẹ́ jọ ojú tó ń jẹ ni. Kò lè dó Tọ́lọ́ládé ìlàtún. Besco Wọ́n bí yá ẹ̀. Alhaji àgbà wọ́n ti kọrin sílẹ̀ tó jẹ́ pé onífújì kan ò lè kọ tán. a tún ti wà pẹ̀lú ọ̀kan lára àwọn onífújì tá a ní nílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ìlú Ìjẹ̀bú-Igbó ni wọ́n fi ṣe bùgbé. Orúkọ tọ́pọ̀ tiẹ̀ máa ń pè wọ́n ní Alhaji Àràsá Bàrí Ìjẹ̀bú. Bàrí Ìjẹ̀bú. Ó yá ẹ fún wa lóhùn Bàrí náà, ẹ jẹ́ ká mọ̀ pé Bàrí Ìjẹ̀bú la wà pẹ̀lú ẹ̀. Lọ́ládé Bárò Sátìmí Àjìrà Sákì oníràún kórẹ́ gbá kónírò dídẹ kórẹ́ kú ẹ o, Lọ́ládé Bárò Sátìmí Àràsá bínú ayé. Abíní níjẹ̀bú-Òde Àjàgàlúrà ìlú Káyọ̀dé Síkírù mi Àwùjalẹ̀ ni ìlú K1 the ultimate mi Àjìrà Sákì fújì máa bàjẹ́ o, àmì o kí fújì máa bàjẹ́ àṣẹ. Bàrí Ìjẹ̀bú tó ń pè yín yẹn kí ló dé tó ń pè yín Bàrí Ìjẹ̀bú? Ṣẹlẹ̀ ni pé orin Bàrí ni mo ń kọ. Alhaji Dr. Síkírù Àyìndé fúnra rẹ̀ ló sọ mí ní Bàrí Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Barrister. Alhaji Síkírù Àyìndé Barrister ló sọ mí ní Bàrí Ìjẹ̀bú. Barrister gangan ló ní. Barrister fúnra rẹ̀ ló Bàrí Ìjẹ̀bú. Lọ́dún wo nìyẹn? Ó ń lọ bí let's say bí almost 35 years ago. Báwo ló yẹ ṣẹlẹ̀ tẹ́ fi dẹ́n tó Barrister? Wọ́n gbà wọ́n ní pati wọ́n dẹ̀ gbà mí náà. Ẹ̀gbọ́n tàbúrò ló ṣe pati nílé Balógun Òtúbùnbọ̀ Níjẹ̀bú-Òde. Níjẹ̀bú-Òde. Náà ń bọ́ ṣe gbà wá wọ́n gba Barrister wọ́n gba Alhaji Àràsá náà. Barrister wá dé ojúkò èmi dẹ̀ ti bẹ̀rẹ̀ play wá ń gbọ́wọ́ fọ́ọ̀sì yẹn pé ọmọ olóhùn kọrin àwọn tó mọ̀ mí wọ́n lọ sọ pé Alhaji Àràsá ni Ìjẹ̀bú-Òde ló wà. Bàbá dìde bí tán wà wọ́n wá náwó fún mi wọ́n gba máì pé èyí ni àyànfẹ́ ọmọ mi Bàrí Ìjẹ̀bú láti ní lọ gbogbo Ìjẹ̀bú-Òde ló gbọ́. Barrister ló endorse. Barrister fúnra ẹ̀ ló endorse mi ní Bàrí Ìjẹ̀bú kì í ṣe pé mo sọra mi bẹ́ẹ̀. Abínibí ó yàtọ̀ sí abínítì. Alhaji àgbà tí mò ń kọ mi ò kí ń kọ àmúlùmálà pẹ̀lú orin Barrister. Bọ̀ tèmi bá ń kọrin téèyàn bá jẹ́ pé ó mọ Barrister sójú kò ní mọ̀ yàtọ̀. Torí ó kéré tán lórí stage mi boys tó wà lórí stage mi wọ́n ń lọ bí 38. 38 kẹ. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí Barrister ń play lórí stage tí ò sí lórí stage mi. Nígbà tí mo ṣe record kan gbà yẹn ní tí Bọ́lá Ìgè kú. Ẹ ṣe record nígbà tí Bọ́lá Ìgè kú? Bẹ́ẹ̀ ni mo ṣe record kan Adiu Bọ́lá Ìgè ńgbà náà. Mo kọrin pé Àràsá ti dé Sẹ́ríkì amúlùdùn táyé ń fẹ́ alóyin lóhùn ọba orin láyé Lágbájá ẹ̀yin èèyàn mi gbogbo Lágbájá ṣe tiẹ̀ ó yanjú láyé Tẹ̀mẹ́dù ṣe tiẹ̀ ó yẹ gbèrègèdè lásìkò tèmi Àràsá Sákì ọba orin mo ń láti túṣà àṣeyẹ o àṣeyẹ làlálà kan ń ṣe epo. Láfítà tí mo tún ṣe yẹn tán mo tún ṣe like father like son.
record mo ṣe ń gbà yẹn náà nìyẹn mo tún ṣe like father like son. ok mo ń bọ̀ now báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan. kó tó wà pọ̀ ni pé aṣọ tí mo wọ̀ yìí mo jẹ́ fi ṣe birthday 67 years ni. wow. níjẹ̀bọ́dé aṣọ àǹkárá tó wà lọ́rùn mi. Táyé Currency ọmọ mi Àkàndé Adébísí bàbá honorable òun ló wá kọrin fún mi. torí pé Táyé kò gbérin lẹ́yìn mi rárá wà lẹ́yìn mi complete bíi 7 years. Táyé jẹ́ ọmọ tó dá ọ̀dẹ̀ lálùbáríkà kọ́ṣẹ́ bó ṣe dé síjẹ̀bú ó dé sí ọ̀dọ̀ ọmọ mi kan gbà náà kọ́lọ̀ foríjì wọ́n ń pè ní ṣẹ̀ǹṣẹ́mà. ṣẹ̀ǹṣẹ́mà ó ti kú báyìí ọ̀dọ̀ ṣẹ̀ǹṣẹ́mà yẹn ló wà pẹ̀lú àwọn amẹ̀wá ẹ̀ ńgbà yẹn wọ́n ń pè kan ní òsì wọ́n tún pè kan ní àrólé Sunday tọ́jọ́ wà nínú báǹdì ẹ̀. ìgbà tí ṣẹ̀ǹṣẹ́mà tó bẹ̀rẹ̀ sí ní ṣe yàmàyàmà mi ò mọ nǹkan tó fa àdàyèdè ńgbà yẹn wọ́n á rí i pé ọmọ ìgúdù nípa kọ́ máa gbé dàbẹ́ṣọ̀ wọ́n ẹ̀ ṣe wọ́ọ̀kẹ́ wá sọ́dọ̀ mi. Alhaji Toyib Alamu Èkó lọ́wọ́n wà èmi wà ń Jẹ̀bú. Alhaji Toyib tí ìbẹ̀rẹ̀ tèmi ti ń kọrin bí. Toyib ìbẹ̀rẹ̀ rí báwo. tèmi ti ń kọrin nílùú yìí. o tèmi bẹ̀rẹ̀ rorin 50 years now. 50 years mo ti ń kọrin. 50 kì í ṣe pé kíní. àgbáwo nìyẹn wọ́n gbé tán àbá àgbà. ọ̀wọ́n ẹni tó ṣe súná ọmọ because ọ̀gá mi nílé ni àwọn Manchester lẹ́gbàá. Manchester ò sí mọ́. Manchester àwọn sẹ́ẹ̀tì wà ní Manchester lẹ́gbàá. náà ó yá ẹ sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ orin fún wa. tó wá ṣẹlẹ̀ ni pé mo wá láti ìdílé tó jẹ́ pé wọn ò lówó lọ́wọ́ gbàdẹ̀ lọ sí primary school ni mo wà ń gbà náà mi ò mọ̀wé every time àwọn tíṣà máa ní bàbá ìwà kan máa kọrin ní class wọn ń kọ try another school sí ká. fún yín. láti bẹ̀ lọ mo wò pé iṣẹ́ mo fẹ́ kọ́ iṣẹ́ orin yìí ni iṣẹ́ mi ó dáa mi dẹ̀dẹ̀ ní bálàngbà náà wéré ló wà kò tí ì sí fújì. ṣé ń Jẹ̀bú yìí náà. ní Jẹ̀bú yìí. mo tún wá bẹ̀rẹ̀ sí ní bá ọ̀gá mi kan Sáfìríyù Barrister kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́. wọ́n ń ṣe àáfàá fún mo ń kọ ní òde wéré mo ń ṣe wéré yẹn ni àwọn kan ti wá pè ní pé. ẹ máa sọ̀rọ̀ yín. ìwọ tó lóhùn báyìí tó máa ń kọ Lagos reading yìí wéré yẹn náà ti pè mí pé jẹ́ ká dá fújì ilẹ̀ fújì tá a máa jẹun bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe kó fújì yẹn jọ ń gbà náà ni fọ́ọ̀sì eré tí mo kọ́kọ́ máa ṣe ń Jẹ̀bú-Òde owó tó gbà mí jọ́nà báyà kò tẹ́ pé wọ́n pa ká lọ ṣe láti bẹ̀ lọ láti gbà yẹn náà àdẹ̀dúpẹ́ náà láyé tẹ́ bá ti dì sí nǹkan tá a ti fi fújì ṣe kọ́ ló má bàjẹ́. náà ìgbà tẹ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí ń Jẹ̀bú-Òde yẹn àwọn onífújì wo lẹ lè sọ pé ẹjọ́ tẹ́ ẹ mọ̀ ń gbà yẹn. Wàsíù Àyìndé nígbà tí mo bẹ̀rẹ̀ àti ẹ̀ ti gbọ́n tó jẹ́ Wàsíù àwọn tí mo bá tó jẹ́ pé wọ́n ń kọrin nílùú yìí tó jẹ́ pé gẹ́gẹ́ bí ọ̀gá mi tí mo máa ń ṣèbà fún lójoojúmọ́ lára wọn ń pè kan ní Àyìnlá Garuba ó ti kú lọ sọ́run kọ́ lọ́n bá mi dẹ̀lẹ̀ fún wọn. wọ́n tún pè kan ní Orí Adé Wellington ọlọ́wọ́n bá kó bá mi dẹ̀lẹ̀ fún wọn. wọ́n tún pè kan ní Àyìndé Sajan ọlọ́run bá mi dẹ̀lẹ̀ fún wọn. láfíà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni mo dé síjẹ̀bú. àwọn mèrègé nígbà tẹ́mi béèrè yẹn àti ìgbọ́ wọn rárá létà làwọn náà bẹ̀rẹ̀ sí ní jáde nígbà Àyìnlá Kàràṣì pẹ̀lú ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ta síra wọn nígbà ìjà Àyìnlá pẹ̀lú Dr. Sikiru Ayinde Barrister. Àyìnlá Kàràṣì wọ́n wà bẹ́ẹ̀ nígbà yẹn ni wọ́n ń pè kan ní katapila ọkọ̀ òkè Suleiman Adigun. òkúta wẹ́rẹ́. ọ̀yẹ́ wà ń bẹ́ẹ̀ ń gbà náà tó jẹ́ pé àwọn tá a mọ̀ ń gbà náà tó jẹ́ bí àwọn ọ̀gá Rashidi àwọn lájọ tó ń gbà náà tó jẹ́ former general chairman governor Ìbàdàn Ọ̀yọ́ state ń gbà náà àwọn tá a jọ wà ń gbà náà. Lógùn state Rashidi Àyìndé ń gbèrín gbà náà. ó sì ń gbèrín bẹ́ẹ̀ ni. Lógùn state ńkọ́. l'Ábẹ́òkúta ńkọ́. l'Ábẹ́òkúta rú àwọn Manchester àwọn Bàrí Ọ̀tà Kẹ́múyẹ́ Ràmọ́nì ẹmọ Kẹ́múyẹ́ àwọn Pàṣọ lọ́sàn-án gan ọ̀gá ìgógó tó ń jẹ́ Tajudeen Pàṣọ Ìṣómólú àwọn ẹlájọ wa ṣé mo pé níbi tá a dé báyìí iṣẹ́ fújì mo ti bẹ̀rẹ̀ orin láti ibi 30 ọdún mo ti bẹ̀rẹ̀ láti 70 years ẹni tọ́lọ̀ bá ti gbádé fún ọ̀gá ni fún anybody. K1 The Ultimate bàbá àgbà ìṣúfìlà bàbá àgbà nílé ní iṣẹ́ fújì
bẹ́ẹ̀ ni Àlàó Ṣẹ̀fíù Lẹ́gbà bàbá àgbà lé ní àwọn bíi Màláíkà Pàṣọ ọ̀gá ni wọ́n because wọ́n ti jẹ mùdùnmùdùn iṣẹ́ yìí Ọlọ́run bá òde ní jẹ́ kán wálẹ̀ àmín Ọlọ́run ní jẹ́ kán wálẹ̀ Òbésèré yẹn ṣẹ̀ dé ni but ọ̀gá ni lé ní. Àtàwẹ́wẹ́ ń kọ́ Súlé Àdẹ̀wà ọmọ yẹn ṣẹ̀ dé ni. ṣé láti ilẹ̀ lẹ ti ń kọ Barrister ni àbí ó nígbà tí ẹ change sí Barrister láti bẹ̀rẹ̀? ìjímìjímì wá Barrister ni mo yàn láàyò láti ìgbà tí Barrister ti kọrin orí mi èwo ní í ṣe o ẹlẹ́dàá mi èwo ní a ṣe àárín nílẹ̀ inú bẹ́ẹ̀ lẹ́ṣin à ń jẹ́ fọ́sùn inú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ orí mi èwo ní ẹ wo ìgbà tí rẹ́kọ̀dù ẹ ti jáde àti báyìí mo ti yan Barrister láàyò because Màláíkà ni ọ̀rọ̀ tí Barrister bá sọ lénìí tó tẹ́yàn bá lísìn sí dáadáa tó bá ṣe ó dàbí ọ̀rọ̀ Aláàjì Àgbà náà ni ó kọ lórin pé ègbè tá a bá gbéra ẹ̀ níṣẹ́ o tí ó bá kì í ṣe lórí òtítọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbà ló kúkú jẹ́ o yóò bá ṣe lówùúrọ̀ àṣẹ lálẹ́ o àìní sùúrù ló ti kọrin yẹn nígbà náà. àìní sùúrù náà kì í ló jẹ́ kí náà kí dẹran kónú gbó. so ọ̀rọ̀ tí Barrister bá sọ ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lénìí Màláíkà ni ó ti jíṣẹ́ ẹlẹ̀ ó ti sọ lórin orin tí Bàrí kọ sílẹ̀ táwọn ọmọ ní Fújì tá à ń kọrin tá a bá bẹ̀rẹ̀ sí ní yọ tá à ń yọ tá à ń tu for 40 years àti lè yọ tán. Alhaji Wasiu Ayinde tá à ń K1 bàbá àgbà tá à ń sọ orin Bàrí náà ń kọ orin Bàrí ni but modernize wọn fi modernize ẹ gbogbo iyọ̀ tán kó sí lẹ́ẹ̀fí wọn Bàrí system ní Alhaji ń kọ so irú àwa báyìí sí bá ti ń lo Bàrí yìí ó difficult fún wa láti lo Wasiu line. Why? bí wàá mi fi train ara mi mi ò kí ń kọ́ lórí Bàrí mi yẹn ni mo máa wà throughout lágbo tó bá ti gbà mí títí tí máa fi close but nígbà tí Bàrí náà rí i pé eré yẹn fẹ́ máa ṣe kínní ó ti fast ẹ̀ fún ara ẹ̀ kó tó lọ nígbà tó ti bó bá jẹ́ ìṣàjẹ́ ló láàyè ẹ̀jẹ̀ kájọ máa kọ́ ó ti ṣe ń jẹ fún ara ẹ̀. ní lọ́jọ́ kan mò ń ṣeré lọ mò ń ṣeré ládàá lẹ́kọ́ ẹni kó ti ṣe ń jẹ ẹ bá wo last record tá Alhaji ṣe tó kó tó di pọ̀ dolóògbé. reality kọ́ nìyẹn. that is reality. gangan di gangan 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 di gangan. àrùn tó ń ṣọgọ́fà ní ìṣọ̀run èyí tó ń ṣogójì náà ló ń ṣe gbà àrùn tó ń ṣàbọ̀yàdé tó mú mọ́ra tí ò sọ̀rọ̀ o ó ti dá mi lójú gbogbo lọ́ọ̀yà ló máa kọ́ ò bẹ́ẹ̀ ò bá mọ̀ kẹ́ béèrè o. ẹ bá wo beat tó fi bẹ̀rẹ̀ ẹ rí i pé kò ṣe slow rárá gbogbo nǹkan tó àwọn ọmọ yẹn ń jù sùn ló ń tẹ̀lé ó ti ṣèǹjì gbogbo fast gan gbà tí mò ń ṣe dánfòdò dókítà ladies and gentlemen lẹ́mi ọ̀yẹ́ àti Bọ́lá Bàrí tí mo tún gbé dé Adéyínká olókùn ńlá Àyìndé Ògúnbàrí wọ́ndà if you wanna see Bàrí wọ́ndà you gonna see wonderful kọrin tó fẹ́ kọ ṣàlàyé ẹ̀ka ayé gbọ́. ẹ gbọ́ kínní. àtọ́jà ti dé Kọ́lá Adéjòjò ọmọ kékeré pírísẹ́ńtà oyíyá mẹ́lọ̀n kásínátì elélè babaláyé náà sí gẹ̀gẹ̀ skeledi gbàǹgbà àtàgbà tọmọdé kájọ máa gbẹ̀tọ̀ yó. ohun ta lẹ gbọ́ yẹn. orin yẹn lérò kó ṣe Bàrí ló kọ ó jọ Ọlọ́ládé. bàbá yìí Ọlọ́ládé Ahmed ló kọrin. ọmọ yín ni. ẹ béèrè ẹ máa wúru Ọlọ́ládé ẹ̀sìn bí yóò bá mọ Barrister tó bá ń play bí kan Alhaji Àgbà lẹ́nu. Alhaji Adéròjú máa ń bá Vesco play dáadáa ó dẹ̀ máa ń bẹ̀ náà play. Vesco ti wá play jẹ́ bóde rí fún ọ club kan tí Alhaji Adéròjú tó invite mi síbẹ̀. In fact àwọn èèyàn ń complain ìwà ibi tí Vesco ń gbé Fújì lọ Alhaji kan fúnra ẹ̀ tó ní Fújì yẹn ti kú òun bẹ́ẹ̀. ẹ máa wo Ṣẹ̀fíù Àlàó l'Ábẹ́òkúta
wà lórí on stage tó bá ń kọrin lọ níbi tó ń gbé fújì tiẹ̀ lọ àwọn ọmọ kan náà wà lábẹ́òkúta yẹn tó lọ́n dáadáa lọ́la tó yẹ pé wọ́n máa ń play bí orin Sheffield system náà ọmọ mi kan náà wà ń bẹ Santoma tí Santoma náà bá ń kọrin bí Sheffield kò sí bí wọ́n ti fẹ́ ṣe tó ibi tí wọ́n máa ti ṣe mistake púpọ̀ tó ẹni tó ní nǹkan ẹ̀ báàkì mọ́lẹ̀ ìyàtọ̀ máa wà ń bẹ̀. so Besco get Barrister. Tani ó life ló ń kọ but àwọn èèyàn ń bìlì pé ó fi face jọba rí. ó fi jọ. ọlá pé statue fẹ́ jọ ojú tó ń jẹ ni kò lè dó tọ́lọ́ládé ìlàtàn. Besco. wọn bí ìyá ẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ṣé Ìjẹ̀bú yìí náà lẹ ti bẹ̀rẹ̀ títí. Ìjẹ̀bú-Òde náà mo ti bẹ̀rẹ̀ fújì. nígbà tó ti start tó tún di time kan ogun dé gbogbo ẹ̀ dé. ogun kí ni ṣógun Nàìjíríà. mo shift lọ sí Ìbàdàn. ogun kí ló dé. ogun dé mo pé ìlú bí tí ọba ń gbé tó bá rí pé ẹ ti ń gòkè ogun máa dé àti pé nígbà náà àwa fún àwa náà láti fà bí kéèyàn kan wà rasa mo máa fẹ́ ṣe party ní on the 15 a fẹ́ gba eré yìí ó dá ìlú fẹ́ gba òye báyìí ló sanwó fún wa àwọn fans wa kan tó wá dé nígbà náà wọ́n á dé pé on the 15 bá ti gbére ó lè lọ ṣeré fún àwọn yẹn ìlú náà san 200 àwa fún ẹ ní 500 àwa gbé eré yẹn àwa gbé fún àwọn ọmọ tó wà lẹ́yìn wa pé kán lọ ṣe àwa lọ sọ́lọ̀ ní 500 nígbà tí ó bá díjọ́ mi tọ́ ẹ̀ máa jẹ́ ẹ̀ má lọ gbàrà sá ó máa disappoint yín ó máa gbére yẹn fẹ́ lómi tó bá ti rí tàn fáṣẹ. ẹ̀yin ló ní fújì kejì tó máa sọ̀rọ̀ ẹ̀ fún mi. ìfúnni yẹn ti dé nìyẹn. ṣógun nìyẹn ni àbáfọwọ́fà. àfọwọ́fà ó lè nígbà náà nígbà tó ní 5 naira dé tó ní 10 naira sanwó àwa ní 10 naira yìí tàbàtì ṣé wọ́n ti léré àlù ṣé wọ́n ti léré ó yá yẹn gbà àwọn ọmọ tó wà lẹ́yìn wa ó yá yẹn lọ ṣeré. níwà ẹ̀yin ló ń pè ń bẹ̀. àwa kẹ̀ pè ń bẹ̀. àwọn nǹkan yẹn ń ṣàkóbá fún ní fújì. wọ́n ń ṣàkóbá tó pọ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run la padà bá rí. ẹ ti disappoint gan. ó pọ̀ gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn àwa fúnra wa ó lè ojú kòkòrò ó àfẹ́ tiwa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bọ̀tẹ́ ti change nsìn. látọ̀dún. torí àwọn kan ń sìn wọ́n ń wò mí báyìí pé ok bàbá yìí rèé á. púpọ̀ ọmọ tá à ń gbin eré yìí fún wọ́n ti jẹ́ èèyàn lẹ́nu. rú àwọn Aliu agbére fún wọn rú ọmọ mi àwọn ọmọ mi kan náà tún bẹ̀rẹ̀ eré ńgbà náà Tàbàtì Fújì ọ̀nà àbí wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ tá à ń sọ ẹ̀ náà wọ́n ń ṣerú ẹ̀ kòtòkò tó tà wá torí pé play pọ̀ ló wà wá. gan. so gbogbo báyẹn àròpá fi ń ṣayọ̀ ni gbogbo nígbà tó gun yẹn dé tí ò wá sí nǹkan kan àwa kúrò níjẹ̀bú àwa lọ dó síbàdàn because gbogbo ọmọ tó bá mi ṣeré tó ọ̀pọ̀lọpọ̀ wọn Ìbàdàn náà ti ń wá àwọn Ìbàdàn dẹ̀ láì kí Barrister tó kú wà ń bàdàn débi pé ẹnìkan wà ń bàdàn gbà yẹn náà tó ń kọ Barrister wọn pè ní Tájù system mo bá ń bẹ̀ àwọn ọmọ Ìbàdàn á wò pé ilé tó wà wá bẹ̀ sí ní fi mí ráìdì Tájù yẹn wọ́n bá fẹ́ ṣe nǹkan bí àwa ni wọ́n bá fẹ́ ṣe nǹkan ń gbà wá láti bẹ̀ lọ ọmọ Ìjẹ̀bú-Òde náà tó wá ń gbọ́ pé àràsá ti láti Ìbàdàn yẹn bọ́ọ̀n ará Ìjẹ̀bú-Òde ṣe tún bẹ̀rẹ̀ sí ní wá máa gbà wá nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbà wá bá ti bẹ̀rẹ̀ sí ní ṣeré yẹn láà ń tọ́ arí pé wọ́n á ń lọ à ń ṣe ní tí mo fi padà sí Ìjẹ̀bú yẹn tó wáyé pé mo tún wá mọ̀ ń gbà náà ni ó yẹ kí n ra dómi sí Ìbàdàn. kí ló dé. Ìbàdàn pè mí. ju Ìjẹ̀bú lọ. ju Ìjẹ̀bú lọ aṣọ tí mo wọ̀ lọ play lóyún Friday obìnrin ló máa mú wá lọ́wọ́n aláṣọ wọn tó ń taṣọ yẹn tó ń taṣọ yẹn tó ń láìkí bàrí fẹ́ kú mo náà girlfriend bíi oríṣi mẹ́ta lọ́wọ́ pàṣọ náà ń tà tí ó máa gbóúnjẹ àárọ̀ wá ọ̀tọ̀ tó máa gbé tọ̀sán wá ọ̀tọ̀. ṣẹṣẹ fújì tún attract obìnrin ni. gidi. ẹ̀yin kẹlẹ hàn sí. wọ́n máa tẹ̀lé wa ṣùgbọ́n Ọlọ́run kò ṣàánú ẹ kàn máa rọ gbogbo ọmọ ọ̀sìn nínú iṣẹ́ fújì
tí iṣẹ́ kan bá ti wá kán dì mú kọ́mọ sọ pé òun gbaṣẹ́ méjì iṣẹ́ mẹ́ta pọ̀ ń baṣẹ́ jẹ́ ni àti pẹ̀lú àwọn bàbá wa àgbàlagbà Dr. Sikiru Ayinde Barrister ó sọ ńgbà kan ó ní kò sí ìlú táwọn máa ti ṣeré táwọn ò ní fóbìnrin àsìkò tiwọn ni ó yàtọ̀ sígbà tá a wà obìnrin tá à ń sùn lé káàkiri wọ́n ṣàkóbá fọ́mọ ní fújì àpọ̀lọpọ̀ torí pé ilé ìta sùn lé léni tá a fún ní nǹkan kan tó bá tiẹ̀ lọ àmúrò agbára tó wà lára ẹ̀ agbára yẹn á dẹ̀ fi ṣàkóbá fọ́rọ̀ ajé wa Ọlọ́run kó ṣàánú fún wa èèyàn gbọ́dọ̀ obìnrin ẹni tó bá ti ń kọrin tó jẹ́ onífújì ó gbọ́dọ̀ máa ṣọ́ra fóbìnrin ó gbọ́dọ̀ máa ṣọ́ra fún ọ̀rọ̀ ìlú nǹkan tó lè stay ẹ̀ ń lò ó gbọ́dọ̀ máa ṣọ́ra fún wọn gbọ́dọ̀ gbére fún kó disappoint wọn bá ti ń disappoint ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta láàrin ìṣẹ́jú kan ọ̀rọ̀ ti kárí ìlú Barrister dẹ̀ tún kọ́ lórin pé ẹni táyé ò jẹ́ ó gbádùn ó sànṣẹ́ ní táyé gbàgbé ẹ̀ lọ káyé má gbàgbé mi àrà ń sábà lóògùn ẹni táyé bá gbàgbé èèyàn parí ni olúwa ẹ máa dolórin àtijọ́ ni but táyé ò jẹ́ ó gbádùn tó ń wà láì tó ń lọ tó ń ṣe ayé ìmọ̀ máa rántí ẹ̀ Ọlọ́run jẹ́ káyé rántí wa sówó kó rántí wa sọmọ sálàfíà ara. rẹ́kọ̀dù mélòó lẹ wá láǹfààní àti ṣe. mo ti ṣe rẹ́kọ̀dù méjì. èwo là kọ́kọ́. Adiu. ok fún Bọ́lá Ìgè. èwo ni kejì. mo dẹ̀ tún ṣe like father like son. ok kí lẹ kọ́nu like father like son yẹn. like father like son yẹn bẹ́ẹ̀ mo ti kọ́ ni pé. àjànàkú bímọ sí ilẹ̀ ojú ọmọ tẹ́yẹ bá bí ẹyẹ ní òǹjọ Síkírù Àyìndé Bàrí wọn ń da olórin ọba ó forin sí mi lẹ́nu àrà sáde kí n máa mú un nà sí àlọ́ lọ́ládé kí n máa mú un sí àlọ́. Hájì Àràsà mo gbére mi dóde dán kí a bínú ń lọ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ nínú rẹ́kọ̀dù ẹ̀ mo ti kí ẹgbẹ́ Jagunmólú ń jẹ́bọ̀dé. wọ́n ti gbà tán ẹgbẹ́ Jagunmólú yẹn tó fẹ́ gborúkọ èmi pẹ̀lú wọn lájọ wọ palace. lọ́dọ̀ kábíyèsí. title starting record yẹn. ok now bàbá mi Àràsà báwo ni Táyé Currency ṣe dọ́dọ̀ yín. Táyé Currency jẹ́ ọmọ alálùbáríkà ọ̀wọ́n tọ́jọ wà nígbà yẹn Táyé ó wá ṣe ọbẹ̀ yóò tó ń jẹ̀bù. èwo ló ń jẹ́ bẹ́ẹ̀ yóò tó. tọ́jú lọ́bẹ̀ yóò tó di pé tí ẹni tó bá play tó bá léré tó jẹ́ mi mo léré á bá mi lọ. àṣelégbè. bẹ́ẹ̀ ni bó jẹ́ Calypso ló ń léré sọ́fà gan ó ti gbérin gidi á bá ẹ lọ tó bá jẹ́lẹ̀ ló léré á bá lọ bó ṣe ń ṣe nìyẹn. nígbà tó wá yá àwọn ọmọ kéèké ńgbà náà máa ń kọ́ra wọn á dúró sọ́dọ̀ Calypso pé kóun kúkú wà lọ́dọ̀ Calypso àbúrò Tọ́yì Bàlámú. ọ̀rọ̀ kan á ṣe bí ọ̀rọ̀ ńgbà náà ló fi bínú kúrò níbi ọ̀rọ̀ yẹn jọ bíi pé wọ́n parọ́ mọ́ ó ṣe bínú nìyẹn tó fi lọ lílọ tó kúrò nílùú yìí gbígbọ́ tá a máa gbóòórùn ẹ̀ ló lòun jẹ́ Táyé Pàṣọ. Táyé Pàṣọ báwo tún ni ọmọ wo ni ẹ ló dẹ̀ di Currency. òun ni ìràwọ̀ Ìbàdàn lénìí olùgbò Ìbàdàn kò wá sí bí ẹlẹ́dàá wà níbí tí orí bá fọ́ mi tí n bá pe Táyé tí o mọ̀ pé kò báyìí ń ṣe mí lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa rán yàn sí. bẹ́ẹ̀ tí mo fi aṣọ yìí ṣe mo ṣe 67 years mo dẹ̀ ti 50 years ọ̀sẹ̀ láti 7 years mo ti wà ní iṣẹ́ yìí. 50 years lẹ́tí wá. Táyé ó polówó àǹkárá yìí ó wá ó náwó fún ìyàwó mi gbogbo everybody ó dúró Aláàjì tóun ò bá lérí bí báyìí wọn á gbére fún tóun ò bá ti báyìí. ọmọ dáadáa. Táyé Currency. ọmọ mi kọ́ àlùyìn sí wọ́n ń pè lẹ́sùn kò kọrin lọ́dọ̀ anybody. ẹ̀sùn kò gbèrin lọ́dọ̀ anybody. ẹ̀dùn ṣé ẹ̀sùn diffusion àbẹ̀wò. ẹ̀sùn diffusion ọmọ mi ni nídìí iṣẹ́ fújì ọmọ alálùbáríkà ó ń ṣe wàyẹn náà ń ṣe ti bá pè sí pé ẹ̀sùn nǹkan báyìí mọ̀ ṣe. Ọládé Ọ̀nànúgà Ọlọ́run ọmọ tó jẹ́ pé Ọlọ́run ṣe dáadáa fún wọn tí mo súnmọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà mo súnmọ́ jù Táyé Currency jẹ́ number 1 mo dẹ̀ súnmọ́ Aláàjì Wàsíù Àyìndé dáadáa ẹni tó wá jẹ́ pé àjọ wọnú ara dáadáa báyìí ni Aláàjì Ṣẹ̀fíù Àlàó ọmọ oko Kàdóso bàbá àgbà ni o torí pé tọ́lọ́n bá ti gbé ọmọ tó bá gbé ọmọdé tó bá ti gbé ga
bó bá ṣe pò ṣá iná máa ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. tó bá rí tí wọ́n ní àkàdóso ọmọ mi ní nǹkan ni tọ́rẹ̀ náà bá ti ra mi bàbá ẹ̀ sọ pé ọmọ ṣùgbọ́n tó bá pọn lé pé òòṣà mi ni o tẹ bá ti rí fín èmi lẹ rí fín o wọ́n máa sá ni. àmọye bí Ìjẹ̀bú Òde la wà yìí àwọn ọmọ mi tó ti lọ nídìí iṣẹ́ fújì wọn ló ń kà ọmọ mi tó ti kú nídìí iṣẹ́ fújì wọn ló ń kà àdé ṣe yàn ṣùgbọ́n ẹni tó ń bínú orí pọ̀ ibi iṣẹ́ fújì ló bá di traditional ayọ̀ ọjọ́ sí kò sẹ́ni tó fẹ́ ìyá tó bí mi bàbá mi wọn ò fẹ́ kí n kọrin because wọ́n ń pariwo pé iṣẹ́ ọbẹ̀ yóò tó fẹ́ máa ṣe iṣẹ́ ó lè ní ọ̀lẹ ṣé ó dédé iṣẹ́ Ìjẹ̀bú náà fi ń sọ ń gbà pé iṣẹ́ ó fẹ́ máa ṣe èsì iṣẹ́ dídìrín ni iṣẹ́ gidi nígbà tó tẹ bàbá mi ní kí n lọ kọ́ṣẹ́ mọ́tò iṣẹ́ yìí ni mo fẹ́ máa ṣe wọ́n ní kí n lọ kọ́ṣẹ́ mọ́tò wọ́n jù mí síbẹ̀ mo lọ ń kọ́ṣẹ́ mọ́tò nígbà tó yá iṣẹ́ tírélà mo tún bẹ̀rẹ̀ sí ní wa tírélà ṣùgbọ́n tírélà bí mo ṣe ń wa tírélà mo tún máa ń wa mọ́tò lọ máa kọrin gbà tó wá sún mi padà sí ìdíṣẹ́ fújì fún mi tí mo sì lù bá máa kì mí sá ní èmi àràsá àjàgbé ni mò ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá máa ní àjàgbé ìjù àjàgbé. Sílẹ̀ Haruna Ìṣọ̀lá alhamdulillah. ìbánikáyé máa ń retí next record yín sá. èmi ń bọ̀ lọ́nà báyìí èmi pẹ̀lú ọmọ mi Kọ́lá fẹ́ ṣe kòlápò yẹn. kan kú ojú lọ́nà ẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀dà ṣé ní ìsìn báyìí sá tán bá ṣe pè yín fòde eré ẹ ṣì ń fún wọn bàrí mi. mi níṣẹ́ mi tí mò ń ṣe kọjá orin. dìísìn. bẹ́ẹ̀ni. àwa olóko àwa olódò orin níṣẹ́ wa ẹ ṣá máa pè wá lóde kẹsì máa níṣẹ́ mi tó kọjá. sọ́nà èèyàn nìkan náwó ni ṣé bọ́n ti fowó pè yín. ọ̀nà èèyàn nìkan tún náwó ni ṣé bọ́n ti fowó pè yín tẹ́lẹ̀. wọ́n gbọ́dọ̀ ọdún nìkan náwó. ẹ̀yin onífújì náà ip yín pọ̀ lóko olódò orin níṣẹ́ wa ẹ ṣá máa pè wá lóde kẹsì máa. ọ̀dà Alhaji Rasaki Àràsá ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n yín tẹ́ ti rí wọn ti pẹ́ ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ ti gbọ́ pé wọ́n ń gbèrè wọn kì í wá mọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ mọ́ ń sìn tí ẹ bá gbèrè ń sìn bí tẹ bá gbèrè ilẹ̀ tí ń fún un bàrí yẹn dẹ̀ sì wà ńlẹ̀ gan. ló wà ńlẹ̀ yàtọ̀ sẹ́yìn mo fẹ́ kẹ́ kábí èèyàn mélòó kan tó tún kọ Barrister fún mi tẹ́ ẹ mọ̀. tó ń kọ bàrí. nílùú iná mo tún lọ́wọ́ ọmọ tó ń kọ bàrí. bíi. ó wà ní Ìjẹ̀bú Mùṣín. kí lorúkọ yẹn. mo dẹ̀ tún ní Akeem Adio. Akeem Adio. yàtọ̀ sí Ìjẹ̀bú ńkọ́ ẹ ti dárúkọ Lọ́ládé. yàtọ̀ sí Ìjẹ̀bú Òde ń bí mo tún ní Ìjẹ̀bú Gbóná tó jẹ́ pé bàrí ló ń kọ. ẹ ti dárúkọ Lọ́ládé náà. Ọlọ́ládé. àwọn onífújì tó ń kọ bàrí. wọ́n pọ̀. wọn ò ṣe bẹ́ẹ̀ pọ̀ ẹ mọ̀ pé Wasiu Ayinde ti. ó ti take over. ó ti jẹ́ kẹ́lò. àwọn wo ló ń kọ Kollington. àwọn wo ló ń kọ Kollington. Kollington ńkọ́. sí o. kí ló dé ṣó ni Kollington lé ni. ó ní o lè jẹ́ mọ̀ pé Kollington style ó lọ Paso mú yìí. àwọn yẹn redefine. ó lọ Obesere mú yìí ó ní gbogbo wọn mú yìí. Kollington style ní gbogbo wọn àwọn tó ń kọ Kollington nìyẹn because ṣáàjẹ́ lórí Kollington. ìjòyò Ìyábọ̀dé ló ń jó yìí o kí ni máa rí fún o. nígbà ìkẹrin jẹ̀lẹ́kẹ́ni jó bàrí. ó ń jó fújì mẹ́gàstà o gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. àwọn tó ń kọ orin Kollington gbà yẹn. ok ó dà ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo àwọn tó bá fẹ́ pè yín. nọ́mbà mi ni 082 56 35 35 87. lẹ́ẹ̀kan sí. 082 56 35 35 87. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n pátá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ fún wọn lórin kan ká máa fi dìde ńlẹ̀ sá. bó bá dàmọ́dún ó kárìíra wa bó bá dàmọ́dún ó kárìíra wa àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ àràsàràsà kì í tó bá dàmọ́dún ó kárìíra wa ilé àtọ̀nà wa ò ní dàrú lọ́la ọlọ́ọ̀hún bó bá dàmọ́dún ó kárìíra wa iléeṣẹ́ Kasali ò ní dùnà lọ́la láwùrà bó bá dàmọ́dún ó kárìíra wa. Àràsá ti dé alóyin lóhùn ọmọ apàṣẹ ní ilé orin tẹrú tí ìjòyè kẹ́ ẹ má ṣe sí ẹ mọ̀ Àràsá ń jayé orin tọ́lọ́hún fún mi mo dúpẹ́ fàlàwò sáàtì ọba tó rà mí padà o ẹ fọwọ́ mi wọ̀ mí ẹ fọwọ́ mi wọ̀ mí ẹ̀yin ọmọdé wọ̀nyí o ẹ fọwọ́ mi wọ̀ mí bí gbogbo aṣọ bá ń bẹ látẹ ṣáyán pẹ̀lú àlárí ni ó jẹ́ bàbá o
aṣọ funfun bẹ́ẹ̀ yé kì í tẹ́ láwùjọ ìyá o ọ̀rọ̀ tó bá dìgbà mí àtúbà pàdé. ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ bá pè wọ́n tí ẹ bá níṣẹ́ tàbí ẹ̀yin tẹ́ ti rí wọn tipẹ́ tẹ́ ní béèrè kan àbí méjì láti béèrè lọ́wọ́ bàbá wa Alhaji Rasaki Àràsá ẹ ṣé gan tí ní tòótọ́ Katsina-T Sugar. Bàbá ẹ jọ̀ọ́ ṣé mọ̀ Nurudeen Májàgbọ́n. Nurudeen Májàgbọ́n. mi ò ń bọ́ ni ẹ wà. ṣé ẹ mẹ́ tó jẹ́ bẹ́ẹ̀. mi ò mẹ́ tó jẹ́ bẹ́ẹ̀. Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ ńkọ́. wá. Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀. mi ò mẹ́ tó jẹ́ bẹ́ẹ̀. ẹ mẹ́ tó ń jẹ́. Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀. Nurudeen Májàgbọ́n ńkọ́. mi ò mẹ́ tó jẹ́ bẹ́ẹ̀. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ọmọ iṣẹ́ ti gbọ́ nípa orin tí ó wà ń gbòòrò nísìnyí àfin ni mí kò dìgbà tí má ṣe ń júwe ara mi ẹ̀yin tèmi náà ti dá mi mọ̀ Mọ̀nsúrù Jàyégbè mi lórúkọ mi o orin tí mò ń bá ń sọ̀rọ̀ ẹ̀ ní orin Àlàní Nightingale òun ni gbogbo ayé dẹ̀ ń jó sínsìn o tó ń sọ̀dí wùkẹ́wùkẹ́ sí ẹ ń béèrè pé bọ́lẹ̀ ti fẹ́ rí kó lè ẹ lọ sórí YouTube Àlàní Nightingale kẹ lọ wò ń bẹ̀ ẹ bá ti tẹ̀ ẹ máa gbádùn ẹ̀ ní gbogbo oríṣiríṣi orin wọn òun ló wà ń bẹ̀ Àlàní Nightingale ẹ wò ẹ má jẹ́ kí n parọ́ fún yín bẹ́ẹ̀ bá ti gbórin ẹ̀ ń tanra ẹ̀ jẹ ni ẹ subscribe sórí YouTube Àlàní Nightingale Instagram Facebook ẹ like ẹ comment Àlàní Nightingale orin wọn ló wà ń gbòòrò ń sìn o ẹ máa bá wa gbọ́ o.